èyí ni báwọn Boko Haram ṣe pa sójà méje aráàlú méjìdínlọ́gbọ̀n. Ó kéré tán sójà méje pẹ̀lú aráàlú méjìdínlọ́gbọ̀n ni wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan tó wáyé lágbègbè Kango Garasi ní ìjọba ìbílẹ̀ Mura nípínlẹ̀ Zamfara lọ. Ọ̀kan lára àwọn aráàlú níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, Malam Usman Garazi, tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún akọ̀ròyìn Daily Post sọ pé ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kejì ọdún yìí ni àwọn sójà ilẹ̀ wa lọ kógun ja àwọn jàǹdùkú tí wọ́n máa ń yọ àwọn èèyàn agbègbè náà lẹ́nu, tó sì jẹ́ pé lákòókò ìjà náà làwọn sójà bíi méje àtàwọn aráàlú bíi méjìdínlọ́gbọ̀n pàdánù ẹ̀mí wọn. Ó ní nǹkan bíi aago 4 àárọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday ọjọ́ 24 oṣù kejì ọdún yìí ni àwọn jàǹdùkú ọmọ ẹgbẹ́ Boko Haram ọ̀hún tí wọ́n pọ̀ dáadáa kọlu ìlú náà lójijì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn lu ẹnikẹ́ni tí wọ́n bá rí, ṣùgbọ́n táwọn sójà ilẹ̀ wa tètè lọ kojú wọn. Àti ẹ̀ gbọ́ pé ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Ali Kachala ló ṣáájú ikọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram náà. Kókó ohun tó gbé wọn wá sínú ìlú náà ni láti jí gbogbo ẹran màálùú táwọn aráàlú náà ń sìn kó sá lọ, ṣùgbọ́n àwọn aráàlú ọ̀hún kò gbà fún wọn, nítorí ṣe làwọn pàápàá kojú wọn pẹ̀lú àwọn ohun tí wọ́n ní lọ́wọ́ kó tó di pé àwọn sójà ilẹ̀ wa dé láti ràn wọ́n lọ́wọ́. Ẹnu ìjà náà ni wọ́n wà tí sójà méje àtàwọn aráàlú kọ̀ọ̀kan fi kú nígbà táwọn tó fara gbọta ìbọn ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn kan tí wọ́n ń pè ní Dangulbi tó wà nínú ìlú náà báyìí. Akitiyan àwọn oníròyìn láti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ikọ̀ Operation Adarindaji tó ń pèsè ààbò fún agbègbè náà ló já sí pàbó. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.